ẹni tí í ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkó tó ti fìgbà kan jẹ́ alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ òde ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Babátúndé Rájí Fáṣọlá, òun mà ló ti sọ wípé òun ò ní lọ́kàn, bẹ́ẹ̀ sì rèé kò sí nínú èròǹgbà òun o láti gbégbá ìbò sí ipò ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí Fáṣọlá ti sọ̀rọ̀ yìí nínú ìfọ̀rọ̀wérọ̀ èyí tí àwọn oníròyìn ṣe fún lásìkò èyí tó ń farahàn lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan ní ọjọ́rú ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí. Níbẹ̀ ni Fáṣọlá ti sọ di mímọ̀ wípé lótìtọ́ lódodo òun lòun ní ìfẹ́ sí gbogbo àwọn ààrẹ tí wọ́n ti ń jẹ lórílẹ̀-èdè yìí, pàápàá jù ààrẹ Bọ́lá Tinubu o, nítorí aṣíwájú òun ló jẹ́ fóun nínú òṣèlú. Ó ní ṣùgbọ́n yàtọ̀ sí èyí òun kò sí nínú ìpinnu tàbí èròǹgbà òun lọ́jọ́ iwájú àbí lásìkò yìí wípé òun yóò gbégbá ìbò sí ipò ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní lótìtọ́ ààrẹ lòun jẹ́ nínú ilé òun, ààrẹ lòun sì jẹ́ lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí òun. Nípa ìdí èyí, ó ní bí wọ́n bá ju abẹ̀bẹ̀ sókè nígbà ìgbà, ibi pẹlẹbẹ òun ni yóò máa fi lélẹ̀. Ó ní bí wọ́n bá béèrè lọ́wọ́ òun nígbà ìgbà wípé ǹjẹ́ òun ní ìfẹ́ láti díje dupò ààrẹ, ihun tí òun yóò máa sọ ni wípé rárá, kò sí nínú èròǹgbà tàbí nínú ìpinnu òun wípé òun yóò gbégbá ìbò, nítorí ilé sanmí ó dùn joyè lọ. Ó ní ìwọ̀nba tí òun ṣe gẹ́gẹ́ bí alákòóso àti gómìnà ní ìpínlẹ̀ Èkó fún odidi ọdún mẹ́jọ mẹ́jọ léyìí tó ń lọ sí bí ọdún mẹ́rìndínlógún, ó léyìí náà ti tó orúkọ rere, ó sàn ju wúrà òun fàdákà lọ, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tó ti ẹnu Babátúndé Rájí Fáṣọlá jáde lásìkò èyí tí wọ́n ń béèrè ọ̀rọ̀ àti ìpinnu rẹ̀ lọ́jọ́ ọ̀la gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀-èdè yìí, tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ àti èsì èyí tó fún àwọn atọ́kùn ètò ọ̀hún tó fún wọn padà. Ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP, àwọn mà ní wọ́n ti rọ̀jò oríyìn fún ẹni tó jẹ́ ọmọ oyè èyí tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú náà lọ́dún 2023 tó ń tẹ àwọn ọmọ ẹgbẹ́ yòókù léyìí tí wọ́n dúró ṣímú, tí wọ́n fi ẹsẹ̀ méjèèjì dúró sínú ẹgbẹ́ òṣèlú náà, tí wọ́n mikàn, bẹ́ẹ̀ sì ré wọn ò gbégbá, wọn sì ní lọ́kàn wípé àwọn yóò kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà. Gẹ́gẹ́ bí wọ́n ti rọ̀jò oríyìn fún ọmọọba Adébáyọ̀ Adéwọlé wípé òun gangan òun ni wọ́n rí gẹ́gẹ́ bí olótìtọ́ àti olódodo tó jẹ́ ojúlówó ọmọ ẹgbẹ́ rere nínú ẹgbẹ́ òṣèlú SDP tó ń tẹ àwọn yòókù rẹ̀. Wọ́n ní lẹ́yìn ètò ìdìbò èyí tó wáyé ní ọjọ́ 25 oṣù kejì ọdún 2023 léyìí tí ọ̀gbẹ́ni ọmọọba Adébáyọ̀ tó fìdí rẹmi sọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu ti ẹgbẹ́ òṣèlú APC. Wọ́n ní láti ìgbà yìí òun ló ti dúró ṣímú pẹ̀lú ọkàn wípé òun ò ní kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà, bẹ́ẹ̀ sì rèé kò fi ọjọ́ kan dà wọ́n láàmú, kò fi ọjọ́ kan fòòró ẹ̀mí ẹgbẹ́ òṣèlú náà pẹ̀lú àwọn yòókù tí wọ́n jọ dúró láti máa gbé ẹgbẹ́ òṣèlú náà síwájú pẹ̀lú àwọn àyípadà túntò rere èyí tí kálukú wọn tí wọ́n fi èròǹgbà wọn hàn tí wọ́n sì múṣẹ nínú ẹgbẹ́ òṣèlú SDP. Ẹni tí í ṣe alága ẹgbẹ́ òṣèlú SDP, ọ̀jọ̀gbọ́n Sodiq Gombe, èyí tó gbé oríyìn fún ọmọọba Adébáyọ̀ tó ń ti àwọn yòókù rẹ̀ fún ìfọmọ ènìyàn ṣe àti òtítọ́ èyí tí wọ́n lò pẹ̀lú ẹgbẹ́ òṣèlú SDP, sọ wípé irú àwọn èèyàn wọ̀nyí ní orílẹ̀-èdè Nàìjíríà nílò. Ó wá ní ó dá òun lójú wípé ètò ìdìbò ọdún 2027 ẹgbẹ́ òṣèlú SDP yóò fakọyọ ní àwọn ipò lórí ìrànràn èyí tí àwọn ẹgbẹ́ náà tí wọ́n díje fún nínú ètò ìdìbò èyí tó ń bọ̀ ní ọdún 2027. Àwọn ọ̀rọ̀ èyí tó ti ẹnu alága ẹgbẹ́ òṣèlú SDP tó ti ẹnu rẹ̀ jáde rèé níbi tí àwọn oníròyìn tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ní ọjọ́rú ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹni tó ti fìgbà kan jẹ́ akọ̀wé àgbà sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wa tẹ́lẹ̀ rí, èyí ọ̀gbẹ́ni Babachir Lawal,
òun mà ló ti sọ wípé òun rọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti dákundábọ̀ kí wọ́n tẹ́tí wọn bẹ̀jẹ̀lẹ́ kí wọ́n sì fi gbọ́ ọ̀rọ̀ léyìí tí ó ṣe àǹfààní fún gbogbo mùtúmùwà lọ́kùnrin lóbìnrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Babache Lawal sọ wípé òun rọ gbogbo ọmọlẹ̀ yìí láti dákundábọ̀ kí wọ́n má ṣe dìbò fún igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí Atiku Abubakar nínú ètò ìdìbò ọdún 2027 nítorí pé Atiku Abubakar olójú ṣèyí ṣe tọ̀hún ni àti wípé kò ní ìpinnu tó dáa fún orílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ náà sì rèé kìí ṣe olótìtọ́ ènìyàn, kìí ṣe ẹni tí ènìyàn lè gbára lé gbẹ́kẹ̀lé, wípé oríṣiríṣi àwọn ìwà àgàbàgebè òun ló ń bẹ lọ́wọ́ Atiku Abubakar. Babache Lawal sọ wípé ọ̀rọ̀ tó bá ti ẹnu òun jáde ó yẹ kí gbogbo ọmọ Nàìjíríà ó gbọ́ kí wọ́n sì gbà, nítorí wípé akúwárápá báyìí òun ló kángun sí Ọlọ́run. Ọ̀rọ̀ tí aláboyún bá sì sọ àti ọ̀run òun ló ti wá o. Ó ní Atiku Abubakar ó pẹ̀lú ẹni tó ń dá wàhálà sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ní ìpínlẹ̀ Adamawa lórí wípé ọmọ oyè èyí tí wọ́n fà sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ADC ní ìpínlẹ̀ ọ̀hún láti díje dupò gómìnà. Wọ́n ní Atiku Abubakar sọ wípé òun ò fẹ́, léyìí tó mú ẹlòmíín wá láti wá lọ fún ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún nínú ètò ìdìbò èyí tó ń bọ̀ nínú ẹgbẹ́ òṣèlú ADC. Wàyí o, Babache Lawal sọ wípé Atiku Abubakar ẹlẹ́nu méjì mẹ́ta ni, bí ti fò kúrò nínú ẹgbẹ́ òṣèlú kan náà ní bẹ́ sí nìkan, àti wípé àgàbàgebè rẹ̀ ti pọ̀ jù nínú òṣèlú. Ẹnikẹ́ni kò lè gba Atiku Abubakar gbọ́, nítorí bó bá kí ènìyàn wípé a kú ojúmọ́ tàbí wọ́n kú òwúrọ̀, ó yẹ kéèyàn káṣọ lójú fèrèsé kó bẹ́jú wo ìtaná síwájú kó tó dá Atiku lóhùn. Ó ní bí bẹ́ẹ̀ kọ́ Subia ló mú onítọ̀hún ni. Babache Lawal ní àwọn nǹkan wọ̀nyí jẹ́ ohun tó fa wàhálà nínú ẹgbẹ́ òṣèlú ADC ní ìpínlẹ̀ Adamawa o, tóun sì lo àǹfààní yìí láti fi rọ gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n má ṣe dìbò fún Atiku Abubakar gẹ́gẹ́ bí ààrẹ wọn nínú ètò ìdìbò ọdún 2027 nínú ẹgbẹ́ òṣèlú ADC, nítorí wípé bí wọ́n bá lè dìbò fún tó bá wọlé, ìṣòro tí ó kó wọ orílẹ̀-èdè Nàìjíríà yóò ju èyí tí Nàìjíríà tó ń dojúkọ tí wọ́n ń là kọjá lọ́wọ́ báyìí. Àwọn ọ̀rọ̀ yìí ló ti ẹnu Babache Lawal jáde nígbà tó ń wojú wòye rẹ̀ sí àwọn ọ̀rọ̀ kan èyí tí àwọn oníròyìn bí ní ọjọ́rú nínú ọ̀sẹ̀ èyí tí a wà yìí nípa ìlọsíwájú ẹgbẹ́ òṣèlú ADC, léyìí tó ní ẹgbẹ́ òṣèlú náà tòrò mínímíní, ṣùgbọ́n látìgbà tí Atiku Abubakar ti darapọ̀ mọ́, òun lomi àlàáfíà ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní ó ti tòrò mọ́ fún ẹnikẹ́ni láti bù mu. Ilé-ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó kalẹ̀ sílùú Àbújá ní ọjọ́rú tí ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí ni wọ́n ti dá ẹjọ́ fún àwọn afurasí mẹ́ta kan èyí tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé ti àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ èyí tó wáyé ní ìjọba ìbílẹ̀ Oríire nílùú Ògbómọ̀ṣọ́ nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà èyí tí wọ́n ka ẹ̀sùn 10 sí lọ́rùn nílé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà nílùú Àbújá láti ọwọ́ adájọ́ Salim Ibrahim. Nínú àwọn ẹ̀sùn mẹ́wẹ̀ẹ̀wá ọ̀hún ni àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta yìí sọ wípé àwọn jẹ̀bi àwọn kan nínú àwọn ẹ̀ṣẹ̀ náà nígbà tí àwọn ò jẹ̀bi àwọn yòókù, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀rí èyí tí àwọn tó rojọ́ tako àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta náà nílẹ̀ẹ́jọ́ sọ di mímọ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n kà sí àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ́rùn ni wọ́n jẹ̀bi rẹ̀ láìsí ọ̀rọ̀ àbí àwáwí kankan. Nípa ìdí èyí, adájọ́ Ibrahim sọ wípé kí wọ́n lọ fi wọ́n sínú ẹ̀wọ̀n gbére, níbẹ̀ ni wọ́n ti lò dáúlà wọn títí di ọjọ́ ikú tí ikú yóò fi bẹ̀ wọ́n wò. Ní àkótán nínú ìròyìn wa fún ti tòní, gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ tó tún jẹ́ òṣèré sinimá àgbéléwò arábìnrin ẹni Tókẹ́ Mákinwá òun mà ló ti fi ojú wòye rẹ̀ lórí lílọ sílé ọkọ àwọn obìnrin ní ọmọ 20 ọdún ó lé sẹ́kèjì ẹ̀ wípé kìí ṣe ohun tó dáa, bẹ́ẹ̀ sì rèé kìí ṣe àmọ̀ràn tóun lè gba àwọn ọmọbìnrin wípé bí wọ́n bá ti lé díẹ̀ 20 ọdún kí wọ́n máa múra láti lọ sílé ọkọ ni. Tókẹ́ Mákinwá tó sọ wípé ohun tó ń bẹ lẹ́yìn ọ̀fà ó ju ọ̀jẹ̀ lọ,
ó ní púpọ̀ nínú àwọn ìgbéyàwó èyí tó dàrú lónìí, ó ní bí ẹ bá bi wọ́n, àwọn tó jẹ́ wípé wọn ò ṣe méní ṣe méjì, ìmúra ilé ọkọ òun ni ohun tí wọ́n fi òwúrọ̀ ayé wọn ṣe nígbà tí wọ́n gbẹ́nu wọ ogún ọdún díẹ̀ ó lé sókè. Ó ní tẹ́ ẹ bá sì béèrè lọ́wọ́ àwọn ìyá tó ń bẹ nínú ìrìn àjò ìgbéyàwó wọn lónìí ohun tí wọ́n ń dojúkọ, ó ní púpọ̀ nínú wọn ni ó sọ̀rọ̀ tí ilẹ̀ yóò sì kún àwọn àdojúkọ, pàápàá jù àwọn tó jẹ́ pé wọ́n tètè gbégbá ilé ọkọ láti kó ẹrù dígbádàgbọ̀n wọn lọ sílé ọkọ lọ́mọ ogún ọdún tàbí ó lé díẹ̀. Wàyí o, Tókẹ́ Mákinwá ní kò sí nǹkan tó ń kan obìnrin lójú o, nítorí ohun tí ènìyàn bá fi pẹ̀lẹ́kùtù mú òun ló pẹ́ lọ́wọ́ ẹni, ohun tá a bá fi wàdùwàdù mú kì í pẹ́ dọjọ́ alẹ́ o. Ó lóun rọ gbogbo àwọn obìnrin pátápátá o kí oníkálukú ó gbìyànjú láti kàwé tàbí kọ́ iṣẹ́ èyí tí ó máa fún wọn ní jíjẹ àti mímu, kí wọ́n sì fi ara balẹ̀ ní ìmọ̀ ẹ̀kọ́ síwájú kó tó di wípé wọ́n di gbádàgbọ̀n wípé àwọn ń lọ sílé ọkọ. Bí bẹ́ẹ̀ kọ́, ó ní bí wọ́n bá ṣe kánjú wọlé bẹ́ẹ̀ náà ni wọn yóò ṣe kánjú jáde. Ó ní tí wọ́n bá lè fi ara balẹ̀ èyí yóò máa jẹ́ èrè fún wọn títí dọjọ́ alẹ́, nítorí ìrìn àjò ọkọ àti ìyàwó ilé ẹ̀kọ́ èyí tí ẹnikẹ́ni ò ní gba sabuké tí wọn ò sì ní kẹ́kọ̀ọ́ jáde ńbẹ̀ ni. Wọ́n ní àwọn tí bẹ́ńbẹ̀ wọ́n fi orí pamọ́ ni tí wọ́n sì forí là á, bẹ́ẹ̀ náà sì ré làwọn tí ò tí ì wọ̀ èyí lójú ń kọ́ wọn láti gbé orí wọ ilé ọkọ. Nípa ìdí èyí, Tókẹ́ Mákinwá ní òun ò lè gba obìnrin lámọ̀ràn, pàápàá àwọn ọmọdé òde òní tí í ṣe obìnrin léyìí tí wọ́n ṣẹ̀ ń pé ọmọ ogún ọdún wípé ohun tó kù fún wọn ni kí wọ́n máa múra ilé ọkọ. Ó lóun yóò gbà wọ́n lámọ̀ràn kí wọ́n fi ara balẹ̀ ní iṣẹ́ lọ́wọ́, kí wọ́n sì kọ́ ẹ̀kọ́ àti òye bá a ti bá ọkọ àti àwọn mọ̀lẹ́bí bá a ti bá wọn lò nínú ilé ọkọ, kí wọ́n lè ní ibùjókòó títí dọjọ́ alẹ́, kó má di ohun tí wọ́n máa ṣí káàkiri bí ẹyẹ àdàbà. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòun míì ní ilé iṣẹ́ wa. Mo gbà á ní àdúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà òun ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ǹdù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited